A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Owó dọ́là ti kán náírà lẹ́yìn pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà sí dọ́là kan (900 naira per dollar) nígbà tí ó ń fò lọ sí ọ̀tàdínlẹ́wàádínlẹ́gbẹ̀rún (950 naira) láàárín jà. Èyí túmọ̀ sí wípé ó ṣeé ṣe kí dọ́là fọ́ òkè àjà náírà pẹ̀lú ẹgbẹ̀rún kan (1000 naira) láìpẹ́ ọjọ́. Ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni náírà dúró digbí sórí ọ̀tàdínlẹ́wàádínlẹ́gbẹ̀rin sí dọ́là kan (750 naira per dollar). Lẹ́yìn èyí ni ó yí bírí sí ẹgbẹ̀rin náírà (800 naira per dollar) kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ títí ó fi wọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lánàá nígbà tí ó fi mẹ́ẹ̀ẹ́dógún lé ní ìlú Èkó. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò pàṣípààrọ̀ owó ni wọn kò ní owó tó tówó látàrí ìgbésẹ̀ tuntun yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ ìgbédìde ìṣọ̀kan orílẹ̀-èdè Rising Up for a United Nigeria ti kọ àbá tí Timi Frank àti àwọn mìíràn dá lórí wípé kí ààrẹ ilé ìgbìmọ̀ Sínátọ̀ Godswill Akpabio kọ̀wé fi ipò sílẹ̀. Alákòóso àjọ Solomon Adodo àti olórí ààbò CSO ń gbà á lérò wípé ta ni ó fi ìjọba tiwantiwa ṣe yẹ̀yẹ́ jù nínú Timi Frank àti ààrẹ ilé ìgbìmọ̀ tí ó jẹ́ ọlọ́wọ́ mímọ́ tí ó sì jáfáfá lẹ́nu iṣẹ́ rẹ̀ sí ìlú. Wọ́n bu ẹnu àtẹ́ lu èròǹgbà wọn àti tàbùkù sí iṣẹ́ rere ààrẹ ilé ìgbìmọ̀ kí wọ́n bàa lè gboríyìn. Àjọ yìí dúró lórí wípé ẹ̀sùn tí wọ́n fi kan àwọn aṣòfin wípé wọn ò ní ìtara mẹ̀kúnnù nípa lílọ fún ìsinmi jẹ́ àṣìgbọ́. Wọ́n ní ó yẹ kí àwọn aṣòfin máa lọ fún ìsinmi láti ṣe àbẹ̀wò sí àwọn ìgbèríko wọn. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìṣòro ń kojú orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́, èyí kò dí àwọn aṣòfin lọ́wọ́ láti má ṣe iṣẹ́ wọn. Ṣíṣe àbẹ̀wò sí ìgbèríko wọn yóò jẹ́ kí wọ́n túbọ̀ mọ ìṣòro tí ó ń kojú wọn ní agbègbè. Wọ́n ní ó ṣeni láàánú wípé àwọn kan fẹ́ràn ìbàjẹ́ kí wọ́n máa yí ọ̀rọ̀ láti lè fi dá wàhálà sílẹ̀ fún àwọn adarí. Bí a kò bá gbàgbé wípé nínú fọ́nrán kan tí wọ́n ń gbépò yí ẹnu ni ó ṣe àfihàn adarí ilé ìgbìmọ̀ tí ó ń sọ fún àwọn aṣòfin wípé wọ́n ti san owó ìsinmi fún ìgbádùn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Bí adarí àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ fún àjọ ECOWAS ṣe ń gbáradì àti ní ìpàdé ní ìlú Àbújá lónìí láti pinnu lórí ìgbésẹ̀ tí ó kàn lórí rògbòdìyàn tí ó ń lọ ní ilẹ̀ Niger. Alhaji Sanusi Lamido Sanusi tí í ṣe Emir kẹrìnlá ìpínlẹ̀ Kano ní ìpàdé pẹ̀lú adarí adìtẹ̀gbàjọba ní ìlú Niamey lánàá, olú ilẹ̀ Niger. Ìpàdé yìí wáyé lẹ́yìn tí àwọn ológun ilẹ̀ Niger kọ̀ láti gba ìmọ̀ràn àwọn aṣojú tí Ọ̀gágun Abdulsalami Abubakar darí. Àjọ ilẹ̀ Gúúsù lábẹ́ olùdarí olóyè Edwin Clark ṣe ìkìlọ̀ wípé kí wọ́n má ṣe tọ ipasẹ̀ ológun láti fi agídí gba ìjọba lọ́wọ́ àwọn ológun ilẹ̀ Niger. Bákan náà ni ilé-ẹjọ́ àwọn Mùsùlùmí náà gba àjọ ECOWAS ní ìyànjú wípé ìjíròrò nìkan ni ó lè yanjú ìṣòro yìí, ṣùgbọ́n gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN àti Sultan ti Damagaran jẹ́ ìlú tí ó tóbi jù ṣepò kẹta ní ilẹ̀ Niger ni wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ sí ọ̀dọ̀ àwọn ológun adìtẹ̀gbàjọba. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Sanusi lọ láti lọ ṣílẹ̀kùn kalẹ̀ fún ìjíròrò pẹ̀lú àwọn wọ̀nyí. Ìwádìí sì ṣe àfihàn wípé Sanusi gbé ìgbésẹ̀ yìí lọ́kàn ara rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ Bọ́lá Tinubu mọ̀ sí i láti pẹ̀tù sí rògbòdìyàn pàápàá jùlọ bí ó ṣe ní ipa lára àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ wáyé lánàá ní ojúnà Badagry sí Seme nígbà tí àwọn ọlọ́pàá fún iṣẹ́ àkànṣe láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá yányán fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ilé-iṣẹ́ ìrìnnà Nigeria Immigration Service (NIS) tí wọ́n máa ń gbégi dínà fún àwọn awakọ̀ illegal checkpoints ní ojúnà Seme sí Badagry.
Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ IGP lé àwọn wọ̀nyí mú tí wọ́n kúndùn nínú kí wọ́n máa gba owó àìtọ́ lọ́wọ́ àwọn awakọ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí yóò tẹ̀síwájú títí wọn yóò fi yan kọ̀ǹda inú ìrẹsì àjọ méjèèjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adarí àtijọ́ fún àwọn ológun ajìjàǹgbara Àsárídòkúbò ti lérí léka wípé òun ní agbára láti ṣẹ́gun ikọ̀ ológun ilẹ̀ Niger. Ó ní òun àti àwọn ọmọlẹ́yìn òun lè ṣẹ́gun ilẹ̀ Niger bí ìjọba àpapọ̀ bá fi ọwọ́ sí i. Nínú fídíò orí ẹ̀rọ ayélujára ni Dòkúbò ti sọ wípé òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ lè dá ìjọba tiwantiwa padà sí ilẹ̀ Niger. Ó ní èyí kì í ṣe ọ̀rọ̀ orí ahọ́n lásán. Ó ní bí ó wu ilẹ̀ Bẹ̀nẹ̀ kí wọ́n lọ kó ẹnikẹ́ni wá ẹlẹ́ran ara bíi tiwọn ni àwọn yóò débẹ̀ ṣẹ́gun wọn. Ṣùgbọ́n ní báyìí ìjíròrò ṣì ń lọ lọ́wọ́ láàrin ológun ilẹ̀ Niger àti àwọn adarí ilẹ̀ Áfíríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí Ìsàbò ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn ti fi ọmọ ìyá méjì, Gbénga Ẹlẹ́gbẹ́dé àti Fúnmiláyọ̀ Ẹlẹ́gbẹ́dé sí ẹ̀wọ̀n ọdún 2 látàrí wípé wọ́n jí ọṣẹ ìfọyín àti àwọn ohun èlò mìíràn láti ọ̀dọ̀ Adeleke Ọmọláyọ̀ àti Alhaji Wahab. Níbi ìdájọ́ tí ó wáyé ní àná Ọjọ́rú ni adájọ́ májísírèètì E.O. Ìdòwú ti fi Gbénga sí ẹ̀wọ̀n ọdún kan ààbọ̀ pẹ̀lú iṣẹ́ àṣekára nígbà tí Fúnmiláyọ̀ gba ẹ̀wọ̀n oṣù 6 pẹ̀lú iṣẹ́ àṣekára lẹ́yìn tí wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn jẹ̀bi sí ẹ̀sùn oníkókó 8 tí ó dá lórí ìpàdé àmọ̀pọ̀, olè jíjà, jíjálé onílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbèfọ́ba Láídé Rawlings sọ fún ilé-ẹjọ́ wípé àwọn ọmọ ìyá méjì yìí já ṣọ́ọ̀bù Ọmọláyọ̀ wọ́n sì jí ọjà tí iye rẹ̀ ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà 291,150 naira. Nínú rẹ̀ láti rí oríṣiríṣi bàtà pẹlẹbẹ 16, ọṣẹ ìfọyín 3, ẹní, sìlíńdà gáàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ó ṣe ẹ̀sùn wípé àwọn wọ̀nyí já wọ ilé Wahab tí wọ́n sì jí àpamọ́wọ́ tí iye rẹ̀ jẹ́ 1,500 náírà pẹ̀lú owó tí iye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 7,957 450,000 naira. Rawlings ní àwọn wọ̀nyí jẹ̀bi ẹ̀sùn lábẹ́ òfin, ṣùgbọ́n Gbénga àti Fúnmiláyọ̀ bẹ̀bẹ̀ fún àánú pẹ̀lú àwáwí wípé Fúnmiláyọ̀ ń tọ́mọ oṣù 3 lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ilé ìjọsìn Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ fún ààrẹ orílẹ̀-èdè United States US Joe Biden láti má ṣe kọjú ìjà sí ilẹ̀ Niger Republic látàrí ìdìtẹ̀gbàjọba tí ó mú wọn fi ààrẹ Mohamed Bazoum sí àhámọ́. Ayọ̀délé ṣe ìkìlọ̀ wípé ṣíṣe ìkọlù sí ilẹ̀ Niger túmọ̀ sí wíwọ ìyá ìjà pẹ̀lú Ọlọ́run. Ó ní èyí sì lè yọrí sí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta. Ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn tí adelé igbákejì akọ̀wé US Victoria Nuland sọ fún ológun ilẹ̀ Niger kí wọ́n dá Bazoum padà sí orí àlééfà. Ṣùgbọ́n Ayọ̀délé ṣe ìkìlọ̀ wípé ṣíṣe ìkọlù sí ilẹ̀ Niger ní ọwọ́ èṣù nínú, ó sì jẹ́ ìgbésẹ̀ àwọn agbésùmọ̀mí terrorist tí ó lè fa ìbínú Ọlọ́run yọ. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Olúwatósìn Ọ̀ṣọ́ bu ọwọ́ lù ni Primate Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ fún Biden kí ó jẹ́ kí àwọn ará ilẹ̀ Niger yan ohun tí wọ́n bá fẹ́ fún ọjọ́ ọ̀la wọn, yálà tí wọ́n fi ń mú wọn ní tipátipá láti dá ìjọba tiwantiwa padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.